أوقات من جاء محمد نصر الدين أبو بكر ندا شيخ صلاتي المعروف بشيخ الحلقة القادرية الصلاتية. ẹ dákun a péjọ ní àyín lónìí à ń ṣe àdúrà fún Nàìjíríà kọ́lọ́hún kó bá wa sọ̀lúdẹ̀rọ̀ níbẹ̀ náà a ti tún ṣe khilafa náà à ń wíláwà ní khalifa àwọn bàbá Salaty ń wíláwà ní fún àwọn àlùfáà wa tó kàn a wá fẹ́ béèrè lọ́wọ́ yín torí gbogbo àwọn tí wọ́n ń wò wá ké Quadiriyah tá à ń ṣe yìí tá a wà lójú ọ̀nà rẹ̀ yìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí báwo ló ṣe dé ilẹ̀ Yorùbá ta ló gbà wá sílẹ̀ Yorùbá. Alhamdulillahi rabbil alamin. lẹ́yìn tí a ní fa ọ̀rọ̀ gùn torí à ní àsìkò tọ̀ríkà Quadiriyah gẹ́gẹ́ bí a ti mọ̀ gbogbo àwọn àgbàlagbà wa ń jọun wọ́n máa ké ọ̀rọ̀ tọ̀ríkà yìí gẹ́gẹ́ bí tí wọ́n kéwu nìyẹn àwọn kà kún pé nínú àwọn mazhabi àkídà lọ́wọ́ òun ni ká ṣe tataruku Sufiya tọ̀ríkà tó wà muntashira tọ́pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà máa kéjú òun ni Quadiriyah kótó di pé tọ̀ríkà àdìsá dé tá ń pè ní Tijaniya tọ̀ríkà Quadiriyah tá ń pè ní modern tọ̀ríkà tá ń pè ní tọ̀ríkà àtijaniya tọ̀ríkà Quadiriyah yìí ẹni tí Ọlọ́run fi rán tọ́lọ̀ ní ọ̀nà sára rẹ̀ kó fún kákan spread into the gbogbo tí ń jẹ́ western Nigeria àwọn náà ni bàbá wa Sheikh Alfa Nda Salaty radiyallahu ta'ala anhu bàbá wa Salaty yìí wọ́n bí wọn sínú Quadiriyah ni wọ́n bí wọn sínú tọ̀ríkà yìí ni kì í ṣe kó bóyá wọ́n kàn dìtẹ́ nìkan ṣe àwọn náà wá ń ṣe wọ́n bí wọn sínú ẹ̀ ni nígbà wọn bí wọn sínú ẹ̀ tán bàbá tó kọ́kọ́ wọn kí wọn àwọn bàbá wọn náà ní láwọn bàbá àyà wọn Sheikh Halilullah Gbódòfù àti Sheikh Abdulkadir ní ilẹ̀ ní Gbódòfù àti Sheikh Muhammad Qasim tó jẹ́ kẹ́nu àwọn ọ̀nkù wọn ní modern side àwọn yìí ni wọ́n kọ́ Sheikh Salaty ní kéwú wọ́n kọ́ wọn dé level téèyàn lè náà dájọ́ kó pé àáfàá ni mí àwọn náà ni wọ́n wá kọ́ wọn ní tíra tó ń kọ́kọ́ jẹ́ àgbà tíra fi tọ̀ríkà Quadiriyah tá a fi rìn jọ́nà òun ni al-Fuyudat ar-Rabbaniyah wọ́n dẹ̀ kẹ́wọn tíra míì náà tẹ́ pé wọ́n fi mọ̀ ń pa Sheikh Abdulkadir Jilani ní gbogbo Ìlọrin nígbà tá à ń wí kò sí àáfàá kan tó jẹ́ ṣéwù tọ̀ríkà tó wà muntashira tó spread káàkiri ayé tó dàbí Sheikh Abdulkadir Jilani oní gbogbo ara Ìlọrin mọ̀ àmọ́ Sheikh Salaty gẹ́gẹ́ bí ẹni àfi ẹ̀sìn rán wọ́n fi ojú ọ̀nà yìí wọ́n fẹ́ kó káàkiri gbogbo ayé náà wá dìde ipa wọn fẹ́ mọ̀ nípa tọ̀ríkà yìí nígbà wọn bẹ̀rẹ̀ sí ní wádìí káàkiri wọ́n wá rí i pé àwọn àáfàá àgbà kan bẹ́ẹ̀ ńlẹ̀ Kánò wọ́n mọ̀ wọ́n látara ìka tó jẹ́ Kánò àwọn àbúrò wọn nílé Gbódòfù táwọn pè ní Sheikh Abdulkadir bàbá Sheikh Abdulkadir yìí bàbá Sheikh Abdulkadir wọ́n pè wọ́n ní Ndasasa àwọn ni wọ́n mú Sheikh Salaty ni wọ́n mú ọ lọ sí àwọn ni wọ́n mú ọ lọ sí Kánò nígbà wọn kọ́ dé Kánò yìí ẹni tí wọn kọ́ mìtì gẹ́gẹ́ bí àfa àgbà Quadiriyah àjọyọ̀ náà òun wọn pè ní Sheikh Abakati Muhammad Abakati ní Alfindiki àwọn ní hasan usul al-Qadiriyah nílẹ̀ Kánò gẹ́gẹ́ bí ètò Sheikh Abdulkadir bàbá wa Sheikh Salaty bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tó mú ọ lọ pé ibi bá jẹ́ hasan usul ni kò mú mi lọ bàbá wa ìdásọ̀rọ̀ àtàwí Sheikh Abdulkadir ní Gbódòfù yìí wọ́n wá mọ́ lọ sí ìlú ọ̀dọ̀ bàbá wa Sheikh Abakati nígbà wọn kọ́ lọ́dọ̀ Abakati ní tó bá padà wá ò ní bá mi mọ́ o amẹ́ni ó tún mọ̀ ń pọ̀ ojú ọ̀nà yìí òun ni Muhammad Nasiruddin Kabara bàbá wa Sheikh Zinahaji wọ́n dẹ̀ lọ́njọ́ náà lọ́hùn-ún níjọ́ tí bàbá Abakati kú tá lọ sí tazia ọjọ́ ọ̀nàjọ́ àkọ́kọ́ tó kọ́ mọ bàbá wa Sheikh Muhammad Nasiruddin Kabara nígbà wọn mọ̀ wọ́n jọ́ tá wí wọ́n ti tamma iṣẹ́ Quadiriyah ahasabul Quadiriyah wọ́n ti ń ké alanamti tọ̀ríkì bàbá wa Sheikh Abakati tẹ́pẹ́ àwọn náà hóòdì tọ̀ríkà al-Qadiriyah al-Arusiyah nígbà tó yá tó di pé Sheikh Kabara dé àwọn náà introduce àǹfààní fún wọn wọ́n dẹ̀ fáwọn ní rìjálù àwọn èèyàn mẹ́ta kan ipe tó lè máa kọ́ àwọn ọmọ yín bó wọn sì máa lu bàndírì torí bàndírì tá ń lù yìí tó káàkiri ayé kódà àwọn Tìjàníyà náà ń lù nísìn ẹnìkan kò máa rí ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ Yorùbá yẹn nìkan ò màlù kan fẹ́ sìn wọn ò màlù kan tí wọ́n lù fẹ́ sìn ipe wọn kọ gbé ìlú ẹ̀sìn wọ̀lú bàbá Sheikh Salaty ni kò sẹ́nìkan tó lè ti tàn yín dàrú mọ́ lójú àmọ́jọ́ wọn fẹ́ lọ gba bàndírì tọ́lọ́n kálá ẹ̀kú wọn lọ àwọn rìjálù bá wọn lọ nílọrin pàápàá jùlọ ẹnìkan la rí nílẹ̀ Yorùbá yìí òun ni bàbá wa Sheikh Abdulaziz Ọlọ́ngbọ́ àwọn ẹlẹ́nìkan tá a lè ní gbogbo ilẹ̀ Yorùbá yìí èyí yìí náà lẹ́fì máa rí pé àwa Salaty a ní respect fún bàbá náà tó ló fara jìyà wọ́n fara dà gbogbo tí Sheikh Salaty rí àwọn náà ni wọ́n ń jọ ń rí ní àwa Salaty fún wọn ní respect yìí pé ní àgbọ̀ ọmọ kéwú èyí ń jẹ́ bàbá wa Ọlọ́ngbọ́ ní Èkó tá a wà yìí ta ló jẹ́ abrasul muridin ta ló jẹ́ muridi tó hàn jù nígbà muridi bàbá wa aríkéwúyọ̀ níjọ́ náà lọ́hùn
bàbá wa Aríkéwúyọ̀ yìí agbọ́ ìpè bí Sheikhul Salaty bá ń ṣe bàbá ń délé bàbá Salaty nígbà fún Aríkéwúyọ̀ ẹ̀ máa bá ṣe ń so ẹ̀ ń bọ̀ wá tọ́ba bá débi kẹ́ Sheikhul Salaty ó jáde sí wọn èyí ń dálà lórí yìí pé bàbá wa Aríkéwúyọ̀ nínú àwọn rìjáàlì tí bàbá Sheikhul Salaty tí wọ́n fi ṣèkó yìí náà wà tọ́ alhamdulilayi nígbà tó di pé bàbá Aríkéwúyọ̀ wọn lọ ọlọ́run kádàrá kan ara wọn tó di àyè wọn mú èyí wọn ló bí kí bàbá wa ṣùgbọ́n tó jẹ́ àlífà Sheikhul Salaty kí wọ́n ní respect fún àwọn àgbàlagbà tó bá bàbá Nda Salaty tó jẹ́ bàbá wọn ṣe nínú wọn ni bàbá ọlọ́run gbọ́ wà wọ́n pè wọ́n sí pé àwọn fẹ́ constitute bí wọ́n ti máa yan àlífà Quadiriyah ní Lagos State yìí bàbá ọlọ́run gbọ́ inú wọn dé dùn fún respect tí bàbá ṣùgbọ́n fún wọn ìdùnnú yìí òun ló bí wọ́n dẹ̀ pé àwọn jàmáà Malam bàbá ìgbẹ́ táwọn fẹ́ máa ṣe ní àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ yàn gẹ́gẹ́ bíi khalifa ó jẹ́ bàbá wa Sheikh Mudaththir nídìí òru bàbá yìí ni wọ́n kọ́ yàn gẹ́gẹ́ bíi khalifa fún Quadiriyah ní Lagos State nígbà ó lọ tán tí bàbá wa ṣùgbọ́n fún bàbá ọlọ́run gbọ́ ní authority àti ilé yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn náà wá yan ti ara wọn náà wọ́n yan Sheikh Abdulyakin Mustapha mu'assisu tariqa Isabatul Quadiriyah wọ́n yàn wọ́n láti lè mọ̀ torí pé nínú àwọn ọmọ tó wà active ní Lagos State fún Sheikhul Salaty ní hadara Sheikhul Salaty àwọn gbogbo àtàwí náà ìyànjú tí wọ́n ní jàmá àwọn ètí ìpéǹgbà wọn ni èmi tí ń sọ̀rọ̀ yìí mo wà nù ẹni tí máa lọ kéka sí ìdá ní hadara wọn tí wọ́n máa wo ojú ọwọ́ rẹ̀ láti lu bàndírì kátó ẹ̀pá àtọ́jú wa lọ mo wà nù ẹni tí máa bá wọn tí wọ́n máa kéka sí ìdá tí wọ́n máa lu bàndírì fún hadara bàbá wa Sheikh Abdulyakin Mustapha nígbà táwọn lọ tán ló tún kẹ́yìn pé ẹja àyàn lọ́dọ̀ bàbá Sheikh Malam bàbá náà náà fi hàn Sheikh Muhammad Sani nígbà wọn náà lọ tán wọn náà ẹja tún yàn lómi ní bàbá àwọn jẹ̀mọ́ bàbá ọlọ́run wá dìde pa ẹ fáwọn náà àwọn náà lẹ́tọ̀ọ́ sí kínní torí bàbá àwọn lọ́wọ́ kọ́ yàn ni wọ́n fi wá fún bàbá wa Sheikh Abdul Qudus ní Oṣòdì nígbà bàbá yẹn wá lọ tán ọ̀rọ̀ wá di pé tàlátù yàn bàbá Alfa Salaty wá dà ipa gbogbo èyí tẹ̀ yàn síwájú èyí tí ń bá lọ́wọ́ sí kò tí ì yàn àmọ́ eléyìí kó má máa dàrú tó ní ti ń kàwọn ọmọ tó bá rí bẹ́ẹ̀ àwọn ló dáwùrù yìí kàn ẹni táwọn ó sì yàn wọ́n wá mẹ́nmẹ́sẹ̀ rẹ̀ ẹni tí wọ́n yàn yìí ó jẹ́ rajulu salih ẹni tí wọ́n yàn yìí ó jẹ́ rajulu mu'min ẹni tí wọ́n yàn yìí ó jẹ́ rajulu murshid ẹni tí wọ́n yàn yìí ó jẹ́ nìkan tó yẹ pé lawul akhlaq tayyiba àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fi wáwé pé ó qualify láti yàn gẹ́gẹ́ bí khalifa fẹ́ni tó ní wàkàrà tó ní farabalẹ̀ tí èkì dàkẹ́rù tó sì lẹ́lọ́hún sìn tí sì ná gbogbo owó ẹ̀ lábẹ́ pé ń tẹ̀lé àwọn àrìjálù Salaty lọ sí Kánò gbogbo bí a ti ń ṣe ànfàs látòkè délẹ̀ òun ló fún tẹ̀lé sí gbogbo bẹ̀ tí gbogbo ẹ̀ òru bẹ̀ yọ dàbí ọ̀sán ló ṣe wàhálà ń bẹ wọ́n ká ẹni yìí ó jẹ́ àfà ó jáde markas ó jẹ́ àfà ó jẹ́ àlífà tọ̀ríkà ẹja yàn ó fìtì àyè ní fi hàn àfà wa Fadilatul Khalifa Muhammad Saleh Amasa kó máa jẹ́ khalifa Quadiriyah fún gbogbo Lagos ní àsìkò tá a wà yìí àfàsìkò yìí bẹ́ẹ̀ lọ́hùn abẹ́ lọ́hùn afàdánù Muhammad bẹ́ẹ̀ lọ́hùn ipe oyè tá a yàn yìí kọ́lọ́n jẹ́ bàbá wa khalifa Masa kan lò pẹ́ kọ́lọ́n sọ àlùbáríkà sí àwọn èèyàn wá gan láti lè mọ̀ yí pé ọ̀gá àwọn fẹ́ ṣe nǹkan ni wọ́n fi wá nǹkan méjì láfọjú ìní ṣe àfisàdúrà fún nation ẹlẹ́ẹ̀kejì àwa fi wá bó o láṣẹ yan àlífà yìí àwọn àlífà wa ń bàdàn wọ́n wá àlífà wa lábẹ́òkúta wọ́n wá àlífà wa ní Ọ̀ṣun state àti gbogbo àwọn kùlàfà táwọn wà ní ẹ̀sọ̀láńdì wọn gbogbo ni wọ́n wá láti lè wá bá wa ṣèkínní pẹ̀lú ìkólọ́wọ́ Serikin Quadiriyah Sheikh Abdul Qadir tí òun náà tó sakitiyan lórí bí ìjókòó ìṣòwò àṣọṣù kọ́lọ̀ ń wọlé àná Muhammad yìí tá a ṣe yìí inú àwọn àtàjọ Salaty ni wàá dùn ipa àti ń jẹ khalifa lójú ọ̀nà yìí ní sèǹtà wà yìí eléyìí lọ́jà kọ̀kọ́ tó wà pronounce tó tí ó dẹ̀ create unity fún gbogbo àwọn tá a jẹ́ ọmọ ojú ọ̀nà tọ̀ríkà yìí ó tún refine ìfẹ́ láàrin wa àti unity ó create láàrin wa èyí ń tà dúpẹ́ sínú ni pé gbogbo àwọn kùlàfà kódà àwọn àmì ìbá ti túká ìyàwó mẹ́rin ṣẹ̀ǹdé ni léyìí tí ń jẹ́ yóò wáyé pé at-tariqatul Qadiriyah tariqatu usrawiyya yàní is a family tọ̀ríkà order kìí ṣe tọ̀ríkà kẹtọ́ ń kálukọ́ mọ̀ pé máa ṣe ti tiẹ̀ máa ṣe ti tiẹ̀ family tọ̀ríkà order ni tọ̀ríkà Qadiriyah yìí kọ́lọ́wọ́lá ní masajájo ṣe bẹ́ẹ̀ pẹ́ gbogbo ntaba bá ṣe láti tẹ lójú ọ̀nà yìí kó jábọ̀ alal janna subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin.